أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. الله خير عما يشركون. فسبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àtúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Akara ọpẹ́ wa wa alhamdulillahi rabbil alamin. Ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí, tó sì pa wá láṣẹ ààwẹ̀ gbígbà táwa náà tá ń gbà ní ìtorí wípé Ọlọ́run pa wá láṣẹ ká gbà. Torí tí ẹ bá ṣe pé òfin Ọlọ́run ó ṣeéṣe kó mọ́ yà wá lára, àmọ́ nítorí pé a fẹ́ràn Ọlọ́run, a fẹ́ràn n tó fẹ́, torí pé àárọ̀ Ọlọ́run, àmọ́ a nígbàgbọ́ pé Ọlọ́run ń bẹ. Báwo ló ṣe rí, báwo ló ṣe wà, ńbo ló wà, a lè sọ. Aláṣà nígbàgbọ́ yí pé Ọlọ́run abá ní ṣe kí ni o ń bẹ. Ìyẹn náà tó lóríire fún ènìyàn. Bẹ́ntàrí tá ń tẹ̀lé àṣẹ rẹ̀, tá sì ń tẹ̀lé àṣẹ náà bí parí. Ìyẹn ń fi hàn yí pé ní agbára wa kọ́, agbára Ọlọ́run ni. Àwọn tó sì yẹ ká dúpẹ́ fún púpọ̀ náà làwọn òbí wa, torí pé ó ṣeé ṣe tá bá bá wọn lérí ní tá ń ṣe yìí, àwa náà lè má ṣe. A bá wọn lórí ẹ̀ bí a mùsùlùmí bàbá mi, mùsùlùmí ìyá mi, wọ́n wá rè wá, wọ́n tọ́ wa, wọ́n ní a lọ mọ́sálásí, wọ́n ní ká lọ lé kéwú. Ibi àti bẹ̀rẹ̀ náà nù ní ngbọ̀ya kó tó máa yé wa yí pé àkíní yẹn tó dùn, ó dáa pàápàá ju báwọn òbí wa ṣe sọ fún wa lọ nígbà tí a gbọ́ yé tán. Bóyá tí ò bá yé àwa náà ìbá máa ronú bòmíì wo la tún lè lọ tí ó dáa ju ọ̀nà táwa yìí. Ó lè jẹ́ ní tí ò sọnù láàmà wá kiri, in tí ò sí lọ́dọ̀ ẹni tá a fẹ́ lọ bá, a máa wá gbàlà lọ́dọ̀ rẹ̀, a máa wá wòsàn lọ́dọ̀ rẹ̀. Wàláhí ọba tó ní wòsàn òun nìkan ni máa pàṣẹ. Tọ́lọ́run bá fẹ́ fi ènìyàn ṣàdánwò, yóò lọ, yóò bá ń tí ń fẹ́ yẹn, yóò wá níbẹ̀ yẹn lòun ó kú sí. Tọ́lọ́run bá sì tún fẹ́ mú, yóò tún lọ, nǹkan yìí ò ní ṣe, kò sí nílé kú òǹbí tó lọ yẹn náà. Torí ẹni tí ò bá sin lọ́hun, in tí ò tọ́lọ̀ ni ó padà máa pọ́nlé, ní ó máa tẹríba fún. Eléyìí náà ló jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ní wá yẹn, ká sì dúpẹ́ lọ́dọ̀ àwọn tó bí wa. Ẹlòmíì lè máa lérò yí pé yóò ṣe wá máa dúpẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n bí. Ọlọ́run ló ní ká dúpẹ́ fún wọn pé àníṣìkòrò lé wálé wálé lẹ́yìká, tẹ́ ẹ bá ti ń dúpẹ́ fèmí Ọlọ́run, ẹ máa dúpẹ́ fáwọn òbí tí wọ́n bí yín sáyé. Gbogbo ẹni tó bímọ sáyé kọ́ lórí ọmọ tọ́, gbogbo èèyàn tó sì tọ́ ọmọ kọ́ ló lè rere ọmọ jẹ. Àmọ́ bọ́lọ̀ ti ní káwọn òbí ti wá tọ́ wa yìí, tínú wa ń dùn pé mùsùlùmí ni wá, ìsìláàmù là ń ṣe,
táàtù máa ṣe fáàrí pé òun láṣe táàfi kú kọ́lọ̀njí orí bẹ́ẹ̀ àwọn ọmọ tí wá náà ọlọ́njí wọ́n lè bá wa ṣe la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim a tara bẹ́ẹ̀ atọrọ kẹ́gẹ̀ fún ànábì wa muhammad àti gbogbo àwọn tí wọ́n bá ànábì lò ayé tẹ́pẹ́ ẹ̀kọ́ tí wọ́n bá lára ànábì àwọn ni wọ́n lò àwọn ẹ̀mí náà jogún ẹ̀ lọ́dọ̀ wọn àwọn ẹ̀mí náà jogún ẹ̀ lọ́dọ̀ wọn kó tó wá di wípé àwọn ẹni táwọn èèyàn jogún bá yẹn ó ń fẹ́ lára àwọn èèyàn díẹ̀ àwòrán yẹn ń yí padà àwòrán ní ń change àwọn afẹ́ máa sọ di bá mi ó wà máa gbé ní tó jọ kò ní jẹ́ dédé ní tó wà bẹ̀yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọlọ̀mbá wa kẹ́ gbogbo wọn tí wọ́n kọjá lọ àwọn ẹ̀ta wá kú ọlọ́nṣàwá náà lẹ́ni ìkẹ́ láyé kò ṣe wá lẹ́ni ìkẹ́ lọ́run ó rí pé tafsiru wa tá ń bá bọ̀ nípa asáómù tàbí ṣíyàmù Ramadan àwẹ̀ gbígbà tàbí ká sọ pé àwẹ̀ Ramadan a ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó kọjá lọ ó rí pé bóyá ń jẹta ń bí a parí ọ̀rọ̀ sí ni pé mo fẹ́ ka àdíìsù kan tàbí lánàá nípa ẹni tí ó gba àwẹ̀ tọ́lọ́wọ́n bá ò sì káàkún ẹni tí ò ní gba àwẹ̀ ẹ rí pé mo mẹ́nubà a sì tún mẹ́nubà kẹlmẹ́tù qada'in wa ada'in èyí tá a mẹ̀ sí two different words with different meaning, but also they can use it for each other. Ó wá depend lórí ọ̀rọ̀ tí èèyàn ń sọ. Ó gbọ́ mi yé nísìn. Wọ́n lè lò níbi kan lò lọ́hùn. Tí ó mẹ́ túmẹ̀ sí pé ìtumẹ̀ yóò ibi a lò sí ayáwọ́dù yẹn ló ń bẹ̀rẹ̀. Lọ́dọ̀ àwọn elédè lọ́dọ̀ àwọn Lárúbáwá máa pè ní al-majasi wal haqiqi nǹkan yìí tí wọ́n máa lò fún gangan rẹ̀ àmọ́ wọ́n tún máa yá lò fún nǹkan báyìí lápèjúwe in táwọn ẹ̀yà wa fi máa borí lọ́dọ̀ tí wọ́n bá bi wá lérè bí kí ló kọ ẹ̀ kí láwí a sọ pé hijab wọ́n yá hijabu lò fún ní kìí ṣe ó kọ rẹ̀ majasiyan wọ́n ń pè ní hijab pé a ń yá ọkọ̀ fún àmọ́ ọkọ̀ rẹ̀ akikiyan lójúlówó gan ní khimar hijab kọ́tí ní ojú ọ̀nà lèyìn tàbí kéèyàn máa lọ ó disappear kan mọ́ rí mọ́ unseen àmọ́ nítorí pé ní téyàn ò bá ní rí mọ́ wọ́n máa fi ìjáàbù bò ó gbọ́míyé wọ́n á máa ya ìjáàbù yẹn lò ìwọ́n náà rẹ́rìn àmọ́ kìí sókọ ẹ̀ ojúlówó ókọ tí wọ́n máa fi borí khimaru ni àmẹ́ tó gbajúmọ̀ láyé fún olónìí náà ní kí ni o hijab ní pé tí wọ́n pè ní alhajib ní nǹkan tí ó máa prevent èèyàn láàrin nǹkan méjì ògiri tó ń wò yìí hijab ni tó òrùn bá wọ̀ táàrò òrùn mọ́ kí ló ṣe ó hajaba ó ti fara pamọ́ èèyàn ń lọ ọ̀nà rẹ̀ wá jìn ààrí mọ́ hijab ni wọ́n máa lo hijab fún unseen ìntàrí ṣorí pé ọlọ́run tó dá wa wà mahjub láàṣírí wọ́n a máa ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Lárúbáwá tó yẹ pé ń jọ míì tó bá wá aṣọ ara wọ́n wà máa tó bá wá ń sọ lápòjúwe aṣọ tí èèyàn máa wọ̀ sára tóbìnrin máa wọ̀ tí ó balẹ̀ tí ó fìrí bọ́dì rẹ̀ ni wọ́n máa pè ní jilbab èyí tí wọ́n máa dàbójú ni wọ́n máa pè ní
an-niqab. Àmẹ́tẹ́lómi bá ń sọ̀rọ̀ ojú bíbò lónìí yóò máa lo hijab, yóò máa sọ̀rọ̀ jilbab, yóò máa lo hijab, yóò máa sọ̀rọ̀ èyí tí wọ́n fi bojú borí, yóò tún máa sọ̀rọ̀ hijab. Pàlálì ó kọ wọ́n yàtọ̀ síra, wọ́n wá ń yá àwọn èèyàn lò mọ́ra wọn. Lárúbáwá máa ń ṣe bẹ́ẹ̀. Ó rí pé a sọ̀rọ̀ lórí kọ̀dọ́ù, táwa sọ wípé ibi tí wàhálà ti dé bá àwa mùsùlùmí náà ni wípé bí wọ́n ti máa ń ṣẹ̀sìn láyé Ànábì, láyé àwọn sàhábà, láyé àwọn tábì'ínà, ń gbọ́ padà wá di asiru tábì'ínà tó ń di àwọn usulul fuqaha àti usulul ulama, àsìkò àwọn àfáà onífíkíù, àwọn àfáà aládìísì, àwọn nǹkan ẹ̀mí tí wọ́n ń lò láyé Ànábì yẹn nígbà ó já pé fíìlì kan ni lọ́dọ̀ àwọn táwọn kóra wọn jọ pé ìmọ̀ yìí báyìí la máa fi wọ́n lọ́dọ̀ wa, ìmọ̀ yìí báyìí la máa fi gbà wọlé lọ́dọ̀ wa. Wọ́n gbé àwọn terminology kalẹ̀. Terminology yẹn bá a ti ń wá ń lò ó wá ń pa bí wọ́n ti ń lò lójú ayé Ànábì, ó wá ń parẹ́. Irú ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ nípa kẹlmẹ́tù kọ̀dọ́ù tádìísì ní júwe fún wa. Lábí ń sọ fún wa yí pé kò sí ẹ̀rí kan láyé tó sọ fún wa yí pé obìnrin tí ń ṣe nǹkan oṣù gbọ́dọ̀ ṣe kíni, kò gbọ́dọ̀ gba àwẹ̀ Ramadan. Bẹ́ẹ̀ náà ni ò sẹ́rí tó sọ fún wa yí pé olóyún ò gbọ́dọ̀ gbà. Bẹ́ẹ̀ ni ò sẹ́rí tó sọ fún wa yí pé ẹni ń tọ́mọ lọ́wọ́ ò lè gbà lódiwọ̀n tágbára rẹ̀ bá gbà. Àmọ́ tágbára rẹ̀ ò bá ní gbà ní tìtorí ọmọ tí ń tọ́, ní ìtorí oyún tó ní, látara pé bọ́lọ̀ ti dá wa ó yàtọ̀ síra wa, a máa lókun jura wa lọ, a sì máa lágbára jura wa lọ. Ọlọ́run fúnra rẹ̀ sọ pé la yukallifullahu nafsan illa wus'aha. Olọ́lọ́wọ́n bá kì í máa láṣẹ ṣe kan báyìí bọ́ ènìyàn lọ́rùn illa wus'aha, àbíkọ́lọ́wọ́n bá rí pé ẹnìyàn lágbára àti ṣe. Tó bá ní ẹ ṣe báyìí, tọ́lọ́wọ́n ò sì fẹ́ nìyẹn lágbára kó lè rí nǹkan yẹn ṣe, bí ò bá ṣe Ọlọ́run ní bàjá. Lẹ́pẹ́ tẹ́ bá ń sọ̀rọ̀ pé ẹ jẹ́ á lọ ojú ogun, ẹ wá ń pe arọ, ẹ mọ̀ pé ẹ fẹ́ kó bógun lọ ní, ẹ ń lọ ogun, ẹ pe afọ́jú dání. Ó gbọ́ mi, ṣó mọ̀ pé Ọlọ́run ò fún un lágbára kó lọ. Ẹ fẹ́ lọ ogun, ẹ lọ pòdì dání, tẹ́ ní lè sọ wípé àwọn ọ̀tá tí ń bọ̀ jẹ́ a máa lọ. Tọ́lọ́run pa náà sì sọ bẹ́ẹ̀, ọ̀ràn ò sí fún afọ́jú níbi àwọn àṣẹ kan, bọ́rọ̀ ò ti sí fún arọ níbi àwọn àṣẹ kan, bọ́rọ̀ ò ti sí fódí níbi àwọn àṣẹ kan. Ó ní wàlá àlàárájí, arọ kẹwàá ló yá lógún, kẹwàá láàrọ̀ o, dìde jẹ́ akírò o. Ṣọ́mọ̀ yí pé kò lè ṣe, Ọlọ́run ò ní béèrè ìdúró lọ́wọ́ rẹ̀ pé èé ṣe tí ò fi dúró, tó Ọlọ́run ò fún lágbára pé ṣe. Ọlọ́run ọba wa yẹn láàánú púpọ̀, kìí béèrè kọjá ń tágbára èèyàn bá ká. Ó rí pé ibẹ̀ yẹn lá lọ láti dé. Bẹ́ẹ̀ pàtí ẹ̀ ń ráwọn èèyàn tí wọ́n ń jà ń pátá. Ẹlòmíì àbòsí ló fẹ́ fi sọ̀rọ̀ mímọ̀. Ládúrú ń ta tírìtì lọ́jọ́ kìíní, kejì, kẹta, kẹrin, karùn-ún. Ẹlòmíì wá lọ gbébì kan pé ká sọ yí pé kóbìnrin má gba àwẹ̀ tí ń ṣe nǹkan oṣù. Àṣìṣe ní tàbá ìmọ̀kálá bá débẹ̀ ní ẹgbọ́ ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ tí ó wà sọ̀rọ̀ lé lórí inú ni. Ṣé ó ní mímọ̀ nírú èèyàn bá ní? Tó bá fẹ́ sọ̀rọ̀, ó lọ gbọ́ kí lẹ́ni yẹn wí, kí ló ń sọ lórí ẹ̀.
a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó ti ń yí àwọn èèyàn wọ́n sì ti gbọ́yé. àwọn la fẹ́ sọ̀rọ̀ lórí kọ̀dọ́ọ̀ù ibẹ̀ yẹn láti bẹ̀rẹ̀ lónìí. ó rí wípé mo ní àdíìsù yẹn kí n tún bẹ̀rẹ̀ ń bí mo parí ọ̀rọ̀ sí. mo ń rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń jáde ìmọ̀ náà ni wọ́n fi ń sọ̀rọ̀ pẹ̀lú táwọn èèyàn kọ sínú tírà pẹ̀lú ìgbìyànjú wọn tí ò lọ pẹ̀lú bọ́lọ̀ nínú ọba mi ti ń sọ. lápèjúwe pé mo ń yànnà náà kíní kan mo ní alqada'u nínú èdè lárúbáwá òun náà ni alfi'lu alladhi tuqamu fi awqati almahduda min al-ibadati náà ni iṣẹ́ ẹ̀sìn téèyàn ń ṣe lásìkò tọ́lọ́run bá pàlà rẹ̀ téèyàn ó ṣe. àdáù náà ni èyí tí wọ́n máa lò pé àsìkò nǹkan yẹn ti kọjá lọ ó wá fẹ́ ṣe padà. mo wá láwọn àfáà tí wọ́n jẹ́ oníwùsùlìyúnà àtàwọn fuqaha àwọn ni wọ́n ṣe ń jí taminájí Ọlọ́run nínú fíldì ìmọ̀ wọn. lójú ayé Ànábì obìnrin tí ń ṣe nǹkan oṣù ń gbààwẹ̀. lójú ayé àwọn sàhábà obìnrin tí ń ṣe ń gbààwẹ̀ torí pé o lè rẹ́rìí kan mú wá pé wọ́n àgbà. kọjá yí pé àdísù ìyàwó Aisha tá bá fẹ́ sọ̀rọ̀ èdè lárúbáwá ni kí làwọn lárúbáwá gbà lérò pẹ̀lú ẹ̀ kí ní ẹmẹ́ ń lò sí ní ó kọ́kọ́ ṣáájú. ká tó wá máa ronú wípé ó dá o kí ni túmọ̀ rẹ̀ tó bá yápa fẹ́ lò níbi ẹ̀sìn. mi lérò pa ń gbọ́ wáyé ó rí pé àdísù tí wọ́n sábà kà yẹn náà ni pé kunna nahidu ala ahdi rasulillahi kò sí àfáà tó ń jiyàn pé àwọn obìnrin ń ṣe nǹkan oṣù lójú ayé Ànábì àbí wọn èé ṣe gbogbo alájẹun pé àgbáyìnwó pé nahidu ala ahdi rasul à ń ṣe nǹkan oṣù lójú ayé Ànábì. nuhumaru bí kọ̀dọ̀ ìsọ́omi àṣẹ tí wọ́n máa pa wá náà ní ká máa bá wọn gbààwẹ̀ nínú Rọmọdọ́nù ni pẹ̀lú nǹkan oṣù tá ń ṣe yẹn náà. wala nuhumaru bí kọ̀dọ̀ ìsọ̀láti aw wala bí sọ̀láti wọn kì í pa wá láṣẹ ká kírun. tọ́pọ̀lọpọ̀ bá fẹ́ tú tí wọ́n máa tú sí ni pé wọ́n ń pa wá láṣẹ ká máa san. òkè ṣe ń gbà tán ń gbà àwẹ̀ yẹn ni wọ́n ní kán ṣe ni àbí ń gbà táwẹ̀ yẹn kó lẹ̀ àfáyẹ máa gbọ́ mi. jẹ́ àjọ gbé sí làákàyè wọ́n láwọn ń ṣe nǹkan oṣù lójú ayé Ànábì táwẹ̀ bá sì dé in tí wọ́n máa pa àwọn aláṣẹ ni pé ẹ gbà àwẹ̀ àmọ́ ẹ má kírun. nígbà wá fẹ́ tú ní ìsìn àwọn ó sọ yí pé wọ́n ń pa wá láṣẹ ká máa san gbèsè ààwẹ̀ padà àmọ́ wọn kì í pa wá láṣẹ ká san gbèsè irun. wọ́n mẹ̀ tẹ́lẹ̀ pé táwọn bá ń ṣe nǹkan oṣù àwọn ò ní kírun. ibo ni túmọ̀ tí wá dàrú mẹ́yẹn láti wá lọ. tẹ́lómi bá wá lọ ń ka ọ̀rọ̀ pé alqada'u lugatan yóò wá lọ mọ́ ká mahajimatul fuqaha àwọn kílẹ̀ tí máa pè àwọn díkò àwọn dictionaries tó jẹ́ tàwọn àfó onífíkíù lọ́pọ̀ àfáǹkà èé ṣe wípé kí lè dé lárúbáwá ń sọ òkè nígbà Ọlọ́run fẹ́ lónú alkùránì kí ló lò sí èé ṣe táwà dọ̀tá alkùránì tí gbogbo wọn bá ń sọ̀rọ̀ lọ títí ngbà míì tọ́rọ̀ bá fẹ́ dàrú wọ́n á ní kódà Ọlọ́run bá lò báyìí Ọlọ́run bá lò báyìí wọ́n ó fi ṣẹ̀rí ọ̀rọ̀ èmi wá máa ń torí kúkú yẹn fi wá débi pé Ọlọ́run lò báyìí bá Nábì ti lò rèé táwọn àfó onífùkọ̀háù bá wá lò báyìí táwọn oní usuliyuna bá wá lò báyìí àwa gbé agbára Ọlọ́run fáwọn àfó onífíkíù
agbé agbára Ọlọ́run fáwọn àfọ́ ní usulu, agbé agbára ẹ̀sìn Ọlọ́run fáwọn àfọ́ fíkíù, agbé fáwọn àfọ́ ní usulu, àwa kó lábẹ́ rí àyà Ọlọ́run, àwa kó ra wa sábẹ́ rí àyà àwọn àfọ́ fíkíù. Bó ti já sí pé ẹnìkan ò lè wojú Fíráò níjọ́ tí ń bẹ láyé kó tẹ̀lé Ọlọ́run, yóò jẹ pàǹkẹ́rẹ́. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwa náà ti rí. Ó wà ní pé tá a bá ń sọ̀rọ̀ al-qadā'u nínú èdè Lárúbáwá tá ń sọ ta'riful qadā'i wa istilā'an. Istilahu ni pé kí ni definition qadā'u yẹn gangan. Istilā'an tó máa fẹ́ expatiate rẹ̀. Istilahiyan náà ni pé ńbo làwọn àfáà ní ká máa lò ó sí. Wọ́n béèrè pé ńbo lọ́lọ́ ní ká máa ṣe kí ni ká lò ó sí. Máa gbá o, wal qadā'u ìntà máa lo qadā'u fún fi istilahi ammatil fuqaha níbi àpanupọ̀ gbogbo tí ń jáfò ní fíkíù. Bí tí wọ́n máa lo qadā'u fún òun náà ni àtàwọn usuliyun gairul Hanafiyya, àfàwọn Hanafaiti nìkan ni wọ́n bá wọn lọ. Wọ́n pa wọn kan ní Hanafiyya. Hanafiyya yìí lẹ́ni tá ń pè ní Abu Hanifa, tẹ́gbọ́ àwọn tí wọ́n ń jọ́ ma kéwú tí wọ́n ń lo ìlànà tó fi kọ́yàn lẹ́kọ̀ọ́, àwọn ni wọ́n ń pè ní Hanafiyya. Abu Hanifa ni wọ́n fi ń pè wọ́n ní Hanafiyya. Àwọn nìkan ni wọ́n fara mọ́ pé ká change terminology Ọlọ́run ká wá sọ di tèèyàn. Tí wọ́n bá wá lọ tí wọ́n bá wá bọ̀, wọ́n á ní minority ni wọ́n làwọn tí wọ́n tẹ̀lé ìfẹ́ Ọlọ́run yẹn. Nígbàtí majority ti yapa ìfẹ́ Ọlọ́run, majority la gbọ́dọ̀ tẹ̀lé nítorí pé majority carry the vote láì ṣe National Assembly. Ibi tá a bá Ìsìlámù dé lónìí nù ni. Àwọn Hanafiyya nìkan ni wọ́n faramọ́ ká máa lo al-qadā'u fún bí táwọn àfọ́ onífíkíù ń lò ó sí. Ó kìkí ibo làwọn àfọ́ onífíkíù wá ń lò ó sí. Lọ́dọ̀ àwọn àfọ́ onífíkíù nínú terminology wọn tó kó bá wa lónìí, tọ́rọ Ànábì fi wá dàrú mọ́ wa lọ́wọ́, tá a fi ń pa àwẹ́rẹ́ fóbìnrin tí ń ṣe nǹkan oṣù tó lẹ́tọ̀ọ́ kó gbààwẹ̀. Táà nítorí pé ń ṣe nǹkan oṣù yẹ ẹ̀jẹ̀ ò lè jẹ́ ó gbààwẹ̀. Ó dá tó bá jẹ́ bẹ̀ ńgbà náà, ẹni tó ṣèṣe lẹ́sẹ̀ tẹ́jẹ̀ ń yọ lẹ́sẹ̀ rẹ̀ ṣé kò lè gbààwẹ̀? Ẹni ó ṣèṣe tí ṣogún lẹ́sẹ̀ tẹ́jẹ̀ ń yọ lẹ́sẹ̀ rẹ̀ ṣé kò lè gbààwẹ̀? Torí pé ẹ̀jẹ̀ jáde lára ẹ̀. Kámbèlè tètè bá tún wá lẹ́gbin ni, ẹ̀gbin ò pẹ̀lú májẹ̀mú ààwẹ̀. Kódà kò pẹ̀lú májẹ̀mú hájì. Pé bẹ́yàn bá ń ṣe nǹkan oṣù kò lè ṣe hájì, yóò ṣe hájì. Tọ̀wáàfù nìkan ni ó dáa sí tí ó padà wá san padà. Gbogbo tí wọ́n máa ń ṣe nínú ṣe hájì ni ó ṣe. Naam, kí wá ní terminology wọn náà? Wọ́n ní tá ń pè ní al-qadā'u huwa fi'lu al-ibadati al-muhaqqata ba'da khuruji waqtiha. Ẹ wo bó ṣe dá òkú ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run ọba rú. Wọ́n ní lọ́dọ̀ ọ̀tá wọn o, wọ́n sọ pé nínú èdè o gbọ́ mi yé, lọ́dọ̀ ọ̀tá wọn yàtọ̀ sáwọn Hanafiyya nìkan, Malikiyya, Shafi'iyya, Hanbaliyya, gbogbo wọn pátá lọ́dọ̀ wọn tí wọ́n máa al-qadā'u sí, wọ́n panu pọ̀ lórí bẹ́ẹ̀ pé ibi táwọn ó máa lo nǹkan yìí sínú pé huwa fi'lu al-ibadati al-mu'aqqata ba'da khuruji waqtiha. Òun náà ni àwọn ó máa lò fún ìjọsìn tó lásìkò tí wọ́n máa ṣe. Gẹ́gẹ́ bọ́lọ̀ ti sọ fún al-Qur'ani wípé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta. Ìrun tá ní ẹ máa kí yẹn ọ̀ranyàn ni fún mùmínì, kó sì máa kí pẹ̀lú àsìkò, ọ̀ranyàn ni. Ṣọ̀pí al-muhaqqata in ta sọ pásìkò báyìí la máa ṣe, àsìkò báyìí la máa ṣe, àwọn wá gbé kalẹ̀ lọ́dọ̀ ara wọn.
nínú àgbékalẹ̀ wọn wọ́n wá ní òun náà ni tí èèyàn bá ṣe tí nǹkan yẹn sì lásìkò tó yẹ kó ṣe ba'da khuruji waqtiha àsìkò nǹkan yẹn ti wá kọjá tí òfin là kalẹ̀ kéèyàn ṣe lọ́dọ̀ tàwọn làwọn ó mẹ́ lo kọ̀dọ̀ wù fún ibi àti kàgbákòlù lọ́dọ̀ Ọlọ́run kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Ànábì kò rí bẹ́ẹ̀ ẹjọ́ tí mò ń rò táwọn èèyàn ò fẹ́ tẹ́tí sí nìyẹn alhamdulillah ó yí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan torí pé wọn gbogbo ẹni tó bá jẹ́ kán dogmatize brain òun kò lè yé wọ́n máa gbọ́ àwọn àfáà yìí Al-Qarafi ó wá dá sí torí pé wọ́n lọ máa ka tíra tí kìí ṣe tíra ìpìnlẹ̀ èdè gangan àfáà Al-Qarafi òun wá ní al-qada'u ní táwọn ọmọ kanú ó ní iqa'ul ibada kharija waqtiha òun náà ní ìmọ̀ ṣẹ̀sìn bóyá kéèyàn kírun kéèyàn gbààwẹ̀ nígbà tásìkò nǹkan yẹn ti kọjá lọ lásìkò tó jáde pé ní alladhi ayyanahu ash-shar'u àsìkò yẹn gan lòfin là kalẹ̀ ẹ máa gbọ́ limus lehatin fihi tíra tó ti rélé ó rí nínú shari'u tankihil fusul shari'u tíra kan tí wọ́n ń pè ní tankihul fusul tí a fáwa Al-Qarafi èyí ó bá bẹ́ẹ̀ nú page 73 èyí ó sì bá nínú alfuruku náà tó kọ ó ní tíra kan tí wọ́n ń pè ní alfuruku èyí ó bá bẹ́ẹ̀ nú volume 2 page 56 kan lè mà páwọn táwọn náà ń kà yẹn ń bẹ lọ́dọ̀ wọ́n pè tíra kan ní Fawatihur Rahmuni ṣẹ́ríwù ló jẹ́ fún tíra àfáàwà Muslim tí wọ́n ń pè ní oúnjẹ ṣẹ́ríwù fún tíra àwọn Muslim wọ́n ń pè ní as-Subutu al-Maknawi téèyàn bá lọ inú volume 185 wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ téèyàn bá lọ tíra tí wọ́n ń pè ní tíra Ashiya Buna Abidina ó ń bẹ bẹ́ẹ̀ bá ti wí nínú volume 1 page 48 ó sì wà nínú al-Majmu'u ti Imamu Nawawi tàbálọ̀ kanú volume 6 page 128 bẹ́ẹ̀ náà tàbálọ̀ ka Sharihul Kawkabil Muniri Ibn Najjar tàbálọ̀ ka in bẹnu volume 1 363 lọ́dọ̀ tàwọn tàkálẹ̀ yìí tí wọ́n jáfọ́ fuqaha yẹn fal-qada'u aqsul ada kọ̀dọ̀wù lọ́dọ̀ wọ́n gbé sí pé word and opposite fún àdáhù tó sì já sí pé alkọ̀dọ̀wù náà ni ẹ̀sìn tá ń ṣe lásìkò rẹ̀ gangan àdáhù lẹ̀sìn tí a padà wá jẹ gbèsè ẹ̀ tásìkò rẹ̀ kọjá táwa fẹ́ dá padà bí àwa Aisha ti sọ yí pé nahidu ala ahdi rasulillah a máa ń ṣe nǹkan oṣù lójú ayé ànábì nuhumaru bí kọ̀dọ̀ ìṣìyàmì wọ́n ń pa wá láṣẹ ká máa bá wọn ṣe kí ni o ká máa gbààwẹ̀ lásìkò tí wọ́n ń gbà á pẹ̀lú bá ti ń ṣe nǹkan oṣù yẹn walam nuhumaru bí kọ̀dọ̀ hí as-salati àmọ́ wọn kì í sọ pé ká kírun wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn torí pé wọ́n fẹ́ kàn mọ̀ tẹ́lẹ̀ pé táwọn bá ń ṣe nǹkan oṣù àwọn ò ní ṣe kí ni àwọn ò ní kírun ọ̀dọ́ wùyẹn àwọn fíkíù àtàwọn òṣòlè yú náà yìí àwọn ni wọ́n wá chúùsì ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí terminology àgbékalẹ̀ táwọn ó máa fi wò nǹkan tó yàtọ̀ ságbékalẹ̀ ojú ayé ànábì tó yàtọ̀ ságbékalẹ̀ ojú ayé àwọn sàhábà àwọn gbólóhùn kan bẹ tá ń lò lónìí tá ànábì ò gbọ́ sétí rí láyé táwọn sàhábà ò gbọ́ sétí rí láyé tọ́bá ní ilmu tawhid afá ẹ̀ ní tawhid ẹ lọ kọ́ tawhid ànábì ògbọ́n tí ń jẹ́ tawhid ṣe tí rí
kódà ó lè kanú al-Qur'ani lọ látòkè bó ti pọ̀ tó nìna ó ní bá kalimatu tawhid mẹ́. Àmọ́ lẹ́nu àwọn mùsùlùmí lónìí tawhid àwọn ilé yóò mọ̀ ń pa tawhid wàlálí tó bá nú al-Qur'ani ní al-iman. Afá mi ìrùpẹ́ gbọ́dùn tí al-iman lọ́lọ́wọ́n bá sọ fún Ànábì ní Qur'an nígbà òde wọ́n change ó di at-tawhid. Mo ń mú wá lápẹ̀júwe ni o àyàn pé ìmánù tọ́lọ̀ ń pè yẹn ló yẹ kó wà lẹ́nu wa láwọn tí wọ́n gba ẹ̀sìn débi pé tá bá fẹ́ lọ kírun àwọn àfáà tí wọ́n ń takò wáyé o wọ́n á ní téèyàn bá fẹ́ lọ kírun kò gbọ́dọ̀ sọ pé òun fẹ́ lọ kírun kó lóun fẹ́ lọ ṣe sọ̀lá ọlọ́mọdé ayáwó èrè pé tó bá fẹ́ tọ̀ kò gbọ́dọ̀ sọ pé òun fẹ́ lọ tọ̀ kó lóun fẹ́ lọ ṣe gáì tó bá sì fẹ́ gbà ẹ̀ kó lóun fẹ́ ṣe sọ́ọ̀. Wọ́n sì mọ̀ pé àyè sọmọ lárúbáwá ìsìláàmù yìí èé sí iṣẹ́ sí lárúbáwá ẹ̀sìn Ọlọ́run tó fi rán Ànábì sí gbogbo àgbáńlá ayé ni gbogbo wa náà la ẹ̀ntáìtù sédè wa bí lárúbáwá náà ti ẹ̀ntáìtù sédè rẹ̀ Ọlọ́run kàn rán ọmọ lárúbáwá ó gba ahọ́n rẹ̀ bá wa sọ̀rọ̀ ni Ọlọ́run ò torí ẹ̀ tilẹ̀kùn méde wa kò torí ẹ̀ tilẹ̀kùn pé ní tán bá ń sọ nù rán wa ká má sán mọ́ kẹgbẹ́ kanu o lè gbọ́ tawhid nínú al-Qur'an o lè gbọ́ tawhid kódà nínú hadith ọ̀dọ̀ àwọn àfá wọ́n ní àwọn àfó tawhid mi ìrọ̀pọ̀ gbọ́ bá ní so jẹ́ kí n fi yẹn lẹ́bẹ̀ àwọn ẹ̀mí náà tún bẹ bẹ́ẹ̀ náà àwọn tírà yìí ni wọ́n ti ń rí ọ̀rọ̀ yìí kan wá fẹ́ tún gbá alkọ̀dọ̀ òun ni wọ́n máa ń lò fẹ́sì téèyàn ń ṣe lọ́wọ́ tírà àwọn àfọ́ òun fi kíwù yìí torí pé terminology wọn ni àwọn àfọ́ yìí wọ́n mọ lárúbáwá o wọ́n ní yẹ èdè lárúbáwá wò torí pé fi kulubihim maradun àárẹ̀ ti wà nú ọkàn wọn kí láàárẹ̀ náà àárẹ̀ wípé qad ajaru al-Qur'an gan ò jẹ́ nǹkan kan lójú wọn mọ́ gẹ́gẹ́ bí àfáwà al-imamu al-Ghazali rahmatullahi alayhi wọ́n ní ajara al-muslimuna al-Qur'ana ila al-ahadith àwọn musulmi wọ́n yẹ Qur'ani lódì wọ́n lọ sọ hadisi sọ̀rẹ́ ó ní thumma ajaru al-ahaditha nígbòyá wọ́n tún yẹ hadisi lódì ila aqwali al-ahimma ó tún di ọ̀rọ̀ àwọn àfá àwọn aṣáájú ṣéhù kan imamu kan imam Hanifa imam Hanbal imam Malik wọ́n tún wá kú ńbẹ̀ wọ́n kọrí ila aqwalil muqallidin àwọn àfáà tí ó sọ pé ní ta bá sọ fún yìí ní kẹgbọ́ ẹ̀tún mọ́ gbọ́tẹ̀ lómi mọ́ ṣẹ́rí pé nǹkan yẹn change min al-Qur'an al-ijran min al-Qur'an apá Qur'anity ila al-ahadith abọ́sórí pé wọ́n lá Nábì sọ pé àwọn sàhábà sọ pé nígbà ó yá hajarna min dhalik àtúnsákò mẹ́ ila aqwalil ahimma abọ́sọ́dọ̀ àwọn àfáà onífíkíù nígbà ó yá àtúnyẹ̀ wọn lódì ó tún dọ́dọ̀ àwọn àfáà pé àfáà yìí in tán bá sọ ẹnìkan ò lè yí padà béèyàn bá yí padà ó dó ń bí dáa ibi táìmọ̀ kan ti kó bá mùsùlùmí nìyẹn lọ bá ń kẹsẹ̀ bọ́sẹ̀ ló ń di pé wọ́n mọ òtítọ́ lótítọ́ kùrà àwọn ní lásìkò tá ń sọ nì yóò débi wípé yu'allaqul mushaf fil buyut kùrà ni ó máa wà nú lé kó wá mùsùlùmí wọ́n ní yẹ̀wò hatta yu'ashish alayhi al-ankabut tẹ́ délé ẹlòmí tálàntakùn ó ti takùn mọ́ kùránì rẹ̀ tí kùránì ẹlòmí ó ti dọ̀tí ẹlọ́lé àwọn mùsùlùmí wọ́n rí tàl kùránì rọmọ́ kí láwọn ṣéèkì sọ kí láwọn ṣèyókù wí kí láwọn sàádáàtì sọ kí láwọn ulàmáhù sọ kí láwọn fuqaháhù sọ kí láwọn al-mufassiruna sọ lẹ́ẹ̀mà gbọ́lọ́dọ̀ wọn kí lọ́lọ́run sọ kò ṣàǹfà nínú ayé àwọn mùsùlùmí
òde òní mọ́ látàná wá bí ó ti wọ́ tó ti ń bọ̀ wá náà nù ni. Ibi àwọn tí mo ti mú ọ̀rọ̀ yìí ibi tán ti mú wá nù. Àwọn ni wọ́n wá gbé wá pé ń tọ́lọ̀ wọn bá ń pè nǹkan yẹn òun kọ́ láàmà pé àwọn wá fún lókọ̀ míì wọ́n játọ̀ Ọlọ́run bá yẹn gbà kúrò lọ́wọ́ wa. Wọ́n gbà Ọlọ́run bá pè ní kọ̀dọ́wù àwọn pè ní àdáwù pé terminology ní lọ́dọ̀ àwọn ẹnu wọn sì kò lórí ẹ̀. Sáàdáhùnmù lọ́hùn mọ́rọ̀dọ̀ Ọlọ́run wá háàdì máa wọn kan wọn torí pàlù Kùránì yìí ṣìfáhùn lima fi sudur òun ni tí máa ṣe ìwòsàn in tó lè máa dá mùsùlùmí láàmú nínú ọkàn tí ò ní jẹ́ kí tọ́lọ́run ó lọ ọbẹ̀ tààrà. Wa rahmatun lil mu'minin tọ́lọ̀ bá ní al-Qur'ani udan lil muttaqin òun ní ìmọ̀nà guidance fẹ́ tó bẹ̀rù Ọlọ́run udan lil muhsinin wala rayba fi iye méjì ò sí ń bẹ̀ lẹ́ni al-muslimun la yarawna al-Qur'an kama ra'ahu rabbuhum wọ́n fojú bọ́lọ́hun tí ń wo Kùránì wọ́n fi wo mọ́. Àwọn àfáà yìí wọ́n gbé sí word and opposite. Wọ́n wá ní kọ̀dọ́wù tọ́lọ́wọ́n bá ń lò fẹ́sìn tá a bá ń ṣe lọ́wọ́ lásìkò rẹ̀ tọ́lọ́hun pàlà rẹ̀ kalẹ̀. Àwọn change ẹ̀ wọ́n wá mú àdáwù wọ́n dá padà síbẹ̀. In tó mọ̀ rí lọ́dọ̀ àfáà míì tí ó máa kọ́ àwọn èèyàn rí pé alkọ́dọ̀ kí ni túmọ̀ rẹ̀ alkọ́dọ̀ kí ni túmọ̀ rẹ̀. In tí wọ́n ṣà ń gbà lérò nínú pláàni wọn fún wa ni pé al-ityalu bil ibada ba'da khuruj waqtiha al-mu'ayyad pé òun náà ni ìjọsìn tí èèyàn wá san gbèsè rẹ̀ lẹ́yìn tásìkò tí ó yẹ ká kí tó ti kọjá nínú ẹ̀sìn. Ẹ wo bí wọ́n ṣe wà confidential, ẹ wo bọ́kàn wọ́n ṣe balẹ̀ tí wọ́n ń twist ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ń sọ wá di káfìrí, wọ́n ń gbé ìgbàgbọ́ kúrò nínú ọkàn wa, wọ́n ń gbé kúfúrù síbẹ̀ tẹ́sìn wa òfin ní lálàáfíà tí ó fi jọ tọ́lọ́run tí ó fi jọ tànà Muhammad sallallahu alaihi wasallam. Mo sọ̀rọ̀ tó bá lọ ka tírà kan náà tí wọ́n ń pè ní Tartibul Fusul Ibn Juzayy nǹkan iná lòun náà sọ nínú tírà àti ẹ̀nà. Tó bá lọ ka Sharhul Al-Kawkabil Munir àti tírà tí wọ́n ń pè ní Mudawwanatul Fiqh ó rí pé àwọn àfóhùn fíkì ló ní al-Maliqi àfáwà al-Girbani ni wọ́n ní tírà náà. Jáwá padà sọ́dọ̀ àwọn tí wọ́n lédè ṣàpé lọ́dọ̀ àwọn àfóhùn fíkì lò àfáwà al-Fayyumi àfẹ́ ìlédè ni àwọn ni wọ́n á jóyé wa pé wasta'mala al-ulama'u al-qada'a fil ibadati allati tuf'alu kharija waqtaha al-mahdudi shar'an. Ṣọ̀pá fà jẹ́wọ́ afá ni wasta'mala al-fuqaha àwọn àfọ́ ní fíkíù wasta'mala al-qada'a fil ibada allati tuf'alu kharija waqtaha àwọn ni wọ́n ń lò bẹ́ẹ̀, àwọn ni wọ́n ń lo qada'u sí ìjọsìn tí èèyàn ó ṣe ń gbà àsìkò rẹ̀ bá kọjá. Ìyíhun ló bí kán máa lo qada'u fún pé wọ́n ní ká máa san ààwẹ̀ padà èyí tó yẹ kó já sí pé wọ́n ní a máa bá wọn gbà lásìkò tá ń ṣe nǹkan oṣù yẹn àmọ́ wọn kì í ní ká ṣe kí ni o ká kírun. Ẹnìkan tí a wá sọ̀rọ̀ kan ó ní what is essence of fasting without praying? La ilaha illallah. Mo wá ń béèrè pé what is essence of performing hajj without praying? Imagine, look at brainless people. Television gan oṣù bá lè ṣe hajj. Èmi ìkéwúre ò ti ẹ̀ débẹ̀ kó mà wípé ẹni tí ń ṣe nǹkan oṣù lè ṣe hajj yóò tó wọ́n jiyàn. Pé níbo yóò tó mọ́ táṣán. Ẹni tí ń ṣe nǹkan oṣù lè ṣe hajj, ẹni tí ń ṣe nǹkan oṣù lè gbàwẹ̀. Torí àwọn àfáà yìí ló yí terminology padà kó nípọ́lọ́wọ̀n àtànẹ́bí ṣe gbé nǹkan rẹ̀ kalẹ̀. Al-Fayyumi ló wá sọ fún wa pé wasta'mala al-fuqaha àwọn àfóhùn fíkíù ni wọ́n lò bẹ́ẹ̀. Al-qada'a ni wọ́n ń lo gbólóhùn qada'u yẹn èyí tó yẹ kán lò ó síbi Ọlọ́run bá lò ó sí. Àwọn ni wọ́n ń lò pé ìjọsìn téèyàn bá ṣe tásìkò rẹ̀ ti kọjá lọ
wọ́n wá ń lò sí pé kọ̀dọ́wù yẹn gbèsè ní ẹ̀gbọ́n mi ní ìsìn wọ́n wá panupọ̀ lórí pé ibi táwọn ó máa lo àdáwù sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà míì tán bá fẹ́ sọ̀rọ̀ kọ̀dọ́wù wọ́n lo àdáwù tán bá fẹ́ sọ̀rọ̀ àdáwù wọ́n lo kọ̀dọ́wù tó fi di pé àwọn èèyàn fẹ́ lè mọ̀ èwo ni wọ́n ń gbà lérò ṣé ìrun tá a ti kí ni àbí èyí tá a padà kí wọ́n padà wá panupọ̀ pé tọ̀ ìrun tí èèyàn bá ti kí kọjá lọ lásìkò tó yẹ kó kí àdáwù làwọn máa pè èyí tí èèyàn bá wá kí tásìkò rẹ̀ kọjá tó san gbèsè ẹ̀ àwọn ó máa lo kọ̀dọ́wù wọ́n fẹ́ nu kò síbẹ̀ wọ́n sì ṣàṣìṣe kó lórí bọ́lọ̀ ti gbé kalẹ̀ fún Ànábì àti bá Ànábì ti rí àti bá wọn sàhábà ti rí ṣe àwọn pé yẹn yé afáwá ní wal adá wọ́n wá pé àdáwù yẹn ní idha fu'ilati fil waqtil mahdud wal adáwù idha fu'ilati fil waqtil mahdud in táwọn afáwá ní lọ́dọ̀ táwọn bá wò àdáwù yẹn o idha fu'ilati fil waqtil mahdud lọ́dọ̀ àwọn afọ́ onífi kan gbà pé ìyẹn ní ìntẹ́yàn ṣe lásìkò rẹ̀ gangan tí è ṣe gbèsè jẹ́ pé alwaqtul mahdud àsìkò tọ́lọ́wọ́n bá yà á lẹ̀ kalẹ̀ gangan fún ló ṣe àsìkò Ramadan gangan ló gbà àsìkò òrùn gangan ló kí Àfá Al-Fayyumi wá sọ tẹ̀lé ọ̀rọ̀ yẹn ṣàn pé ó ń kóòtì wọn ni Àfá wá ní wa huwa mukhalifun lil wad'i al-lughawi àmọ́ tí wọ́n gbé kalẹ̀ yìí ó tako àgbékalẹ̀ èdè Lárúbáwá ṣé mi mo wí Àfá wá ní lakinnahu islahu litamyisi bainal waqtayn àwọn àfá yẹn kàn ló bẹ́ẹ̀ láti máa fi ṣe ìyàtọ̀ láàrin àsìkò méjì wọ́n fẹ́ ṣe ìyàtọ̀ láàrin àsìkò méjì àsìkò tá ń jọ́sìn gangan tọ́lọ́wọ́n bá là kalẹ̀ fún àtàsìkò tó ti kọjá tá a fẹ́ san gbèsè rẹ̀ padà Ọlọ́run dẹ̀ nìkan ṣàṣìṣe torí pé ó ti ń dàrú wọ́n ń lo kọ̀dọ́wù fún àdáwù fún kọ̀dọ́wù nígbà tí ò fẹ́ yá òyìn wọn àpapùtọ̀ ẹjá máa lo kọ̀dọ́wù fún ẹ̀sìn ìrun tá a bá ń kí lọ́wọ́ ká máa lo àdáwù fún yẹn èyí tó bá jẹ gbèsè ká máa lo kọ̀dọ́wù fún tó sì yẹ kó jásí pé kọ̀dọ́wù ní ń bẹ fún ìrun tá ń kí lásìkò rẹ̀ àtàwẹ̀ tá ń gbà ní Ramadan kádàáwù máa jẹ́ èyí tí wọ́n dá padà tí wọ́n bá san gbèsè lásìkò rẹ̀ bá kọjá lọ ó rí pé ọ̀rọ̀ yẹn nìyá wa Aisha ń sọ pé nahidu ala adi nabi a máa ń gbààwẹ̀ lójú ayé ànábì o no Umaru bí kọ̀dọ́ i àṣìyàmì wọ́n máa ń pa wá láṣẹ inú àwẹ̀ yẹn ká máa ṣe kíní o ká máa bá wọn gbà á wala no Umaru bí sọláàtì àmọ́ wọn kì í sọ fún wa wọn kì í sọ tìrún fún wa àwẹ̀ nìkan ni wọ́n ń sọ fún wa nígbà táwọn ó bá wá fẹ́ tú kó lè ṣe déédéé táwọn òṣòlì yú náà àtàwọn fuqahawi wọ́n wá tú pé a máa ń gbààwẹ̀ lójú ayé ànábì máa ń wọn kì í pa wá láṣẹ wọ́n máa ń pa wá láṣẹ ká ṣe kíní o ká padà san àwẹ̀ yẹn padà kó wá jẹ gbèsè wọ́n sì tí jẹ gbèsè rẹ̀ ò gbọ́ àmọ́ wọn kì í ní káwọn san ìrun tó pé tó ń sọ fún wọn ni pé ẹ máa kírun ẹ máa gba àwẹ̀ pẹ̀lú nǹkan oṣù yín lásìkò yìí o àmọ́ ìrun ni ẹ má ṣe kíní o ò ní ẹ má kí nígbà táwọn àfáà ti change terminology tá a jogún bá terminology yẹn àṣìṣe yẹn náà ni gbogbo wa náà wà kẹsẹ̀ bọ̀ òun làfáà wa al-Imam Ahmad bin Hanbal rahmatullahi alayhi wọ́n ní la yuqallidanna ahadun minkum dinahu rijala ó lẹ́nikẹ́ nínú yín ò gbọ́dọ̀ sọ ẹ̀sìn rẹ̀ kọ́ mọ́ àwọn èèyàn nínú àwọn ẹ má sọ ẹ̀sìn yín kọ́ mẹ́ni kankan ó ní la malikan ẹ má sọ ẹ̀sìn yín kọ́ Málìkì wala Shafi'iyyan ẹ má sọ mọ́ Shafi'i wala al-Awza'i wala Thawri ó ní khudhu min haythu akhadhu ibi tó ti rí ẹ̀kọ́ kọ́ yẹn náà ni ẹ ti lọ ṣe kí ni ẹ lọ mú ti yín ẹ má mú lára wa torí pé tẹ́ ẹ bá mú lára wa níbi a bá ti ṣìnà ẹ ṣìnà níbi a bá ti mọ̀nà lẹ́ẹ̀tì mọ̀nà àmọ́ tẹ́ ẹ bá padà sí bí Ọlọ́run ti mú nǹkan rẹ̀ wá ẹ lọ sùn sí bọ́lọ̀ ti fẹ́ ni ńgbà wá tẹ̀lé wọn ní ìsìn láwá kó sí wàhálà àfáà ní huwa mukhalifun lil wad'i al-lughawi ó tako àgbékalẹ̀ èdè lakinnahu islahun litamyiz àmọ́ wọn àfáà gbé kalẹ̀ bẹ́ẹ̀ láti fi ṣe òǹyà láàrin àsìkò méjì lọ́dọ̀ ara wọn
tíra tí mo ti ń ka ilé ni wọ́n ń pè ní al-Misbahul Munir lil Fayyumi lọ́ọ̀kanú Maidatu Qada Sheikhul Islam tí gbogbo kó wá gbà pé authority ni níbi ọ̀rọ̀ Islam àfáà náà wá dá sí téèyàn bá lọ ka Majmu'ul Fatawa wọn tó bá lọ ka volume 22 page 37 àfáà wá ní al-farqu bayna al-lafzayn ìyàtọ̀ tí ń bẹ láàrin gbólóhùn méjèèjì al-qada'u wal-ada'u àfáà ní huwa farqun islahiyyun ìyàtọ̀ tó kàn wá ń bẹ ni pé ìyàtọ̀ wípé islahiyyun àwọn èèyàn gbé kalẹ̀ wọ́n lò ó pé báyìí ni ẹ máa lò ó sí ẹ lò eléyìí sí bí báyìí ìyẹn pé ń táwọn àfáà kan gbé kalẹ̀ bẹ́ẹ̀ ni àfáà ní bí wọ́n ti wá ń lò ó yẹn tí wọ́n ń lo kọ̀dọ́ù fún gbèsè tá a san padà tí wọ́n ń lo àdáhù fún èyí tá a ṣe lásìkò rẹ̀ àfá Ibn Taymiyyah ní la asla lahu fi kalamillah lè bá ń tó jọ bẹ́ẹ̀ tá a lè pè nípìnlẹ̀ nínú al-Qur'an ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ní ìsìn kìí ti pẹ́lá kọ́ lọ máa sọ pé al-qada'u ẹ wọnú al-Qur'an lọ kẹwàá lọ mú kọ̀dọ́ù tọ́lọ́run wá lò níbi ìjọsìn tó lò ó sí ìjọsìn tásìkò rẹ̀ ti kọjá lọ tí è ṣe pé ìtí wọ́n ṣe láṣẹ pé wallahi Ṣaitọ́nù ló ń dà wá láàmú ní ò fẹ́ jẹ́ àgbòdodo pé ta ní ń sọ ládúrú ń táwà lọ ká ládúrú rìnrìn àjò tá lọ ládúrú ogun tá ní ẹni tí ó jáde outside the country tí ń wá ń sọ báyìí kí ni level of his knowledge wọ́n gbàgbé pé Ọlọ́run ní yúta lè hikimatu man yasha Ọlọ́run lè jogún mímọ̀ àtàgbọ́yé fẹ́ni tó bá hùn gbogbo wa láti gbàgbé ẹ̀ la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a Ọlọ́run kì í máa fi ìmọ̀ kan sọ́dọ̀ àwọn èèyàn láwọn àsìkò kankan àyàfi dédé ìwọ̀n bá ń tọ́lọ́run bá fẹ́ káwọn èèyàn ó mọ̀ ń bẹ̀ al-ilmu lillah yarithuhu liman yasha Ọlọ́run ló ní mímọ̀ a máa jogún rẹ̀ fẹ́ ní ohun ó lè mọ́kẹ́ tó pọ̀ àgbọ́yé rẹ̀ ó sì pọ̀ láfírí àfáwà al-Imam Malik bóyá Imam Shafi'i ni ó ní al-ilmu laysa bi kathrati riwaya in ta ń pè nímọ̀ kìí ṣe pé bó ṣe ká tó pọ̀ rẹpẹtẹ ó ní innamal ilmu in ta ń pè ní ìmọ̀ òun náà ni at-tafahum kí n téèyàn ń sọ kó yéèyàn gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí in tí wọ́n gbọ́ táwọn àfá ń sọ náà làwọn náà ń wí léyìí tó túmọ̀ sí pé wọ́n àti ìdàfà ọmọ ilé kéwú làwọn náà tí wọ́n kàn táwọn àfá akọ sínú tíra tí wọ́n lè dájò kún ká ronú pé ṣé ó lọ bẹ́ẹ̀ tàbí ò lọ bẹ́ẹ̀ Sheikh Adamu ló jámà bẹ́ẹ̀ pé ọ̀pọ̀ èèyàn ló wáyé tí ó dàfà ó dẹ̀ kéwú fáyì mo yọdún tó fi jáde láyé kí ló tàbí ó lóò lè dàfà lódiwọ̀n ìgbà tán bá ń sọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n kàn lọ ń gbé tíra jáde pé ó wà nínú kinní kan Subulu Salami ó wà nínú kinní kan ó wà nínú kinní kan Ahkamul Bayyinati ó wà nínú kinní kan ní Fusulul Ahkami Sheikh Adamu lóò tí dàfà àyàfìgbà tí wọ́n náà bá lè dájókòó tó lè pé àwọn lágbájá sọ báyìí tàmẹ̀dú sọ báyìí làkásẹ̀gbé wí báyìí kí ni wọ́n náà wá rí sí kí wọ́n náà wá mẹ́rin tí ẹ wá mélòó wà láfà nínú wa àti ẹni ó lọ jámíà àti ẹni ó lọ yunifásitì àti ẹni ó já ìlọlẹ̀ lárúbá mélòó ló wá dàfà nínú wa torí gbogbo wa tá bá fẹ́ kóòtì nǹkan ìntàfà kan kóòtì lálọ́ mú wá kìí ṣe pé a kàn lè lọ pé Al-Qur'anu sọ báyìí àfáàtà sì fẹ́ kóòtì yẹn ó lè máa rántí Kùránù tó sọ̀rọ̀ yẹn lásìkò tí ń sọ àfáà kan wá dé òun wá rántí Kùránù tó sọ̀rọ̀ yẹn tọ́rọ̀ àfáà tó kọjá yẹn òfin nítumọ̀ mọ́ àwọn èèyàn wá ní gbà wọ́n ní al-Imamu Ash-Shawkani al-Imamu An-Nawawi al-Imamu Ibn Kathir al-Imamu Ibn al-Jawzi àwọn tó já sí pé gbogbo ayé wọn ìmọ̀ ni wọ́n fi rán tàwa ló ní wọn lè ṣe mistake tọ́rọ al-Imam Malik radiyallahu ta'ala anhu wọ́n jẹ́ àmà yí pé kullun gbogbo ẹ kó wá àbí níbo mi wọ́n ní kullu alimin gbogbo onímọ̀ láyé yuraddu yukhadhu anhu wa yuraddu láwọn èèyàn mẹ́rí ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ tá lè gbà wọlé láàmẹ́rí ọ̀rọ̀ rẹ̀ tá lè dànù èyí tá rí lọ́dọ̀ àwọn àfọ́ oní usulu yìí lọ́dọ̀ àwọn àfọ́ fíkì yìí kò lọ pẹ̀lọ́rọ̀ Ọlọ́run àfẹ́ni tó bá mọ́ ṣagídí tí ò fẹ́ gbọ́
ẹlòmí ò sì ní wo fídíò mi yóò kàn gbọ́bì kan tẹ́nìkan gé lọ́wọ́ kan máa fi ṣe wàhálà ó kàn máa yẹ̀yẹ́ ara rẹ̀ ó mẹ́ torí pé àwọn tí ò kí ní ọbẹ̀ kí ló ń ṣàfà yìí àfà tí advance ju rádáradá tó ń ṣe ìlọ mẹ́rin wá ẹkàn ń sọ̀rọ̀ ní táwọn èèyàn ń sọ fáwọn tí ń sọ̀rọ̀ ní ìsìnú lẹ́kṣọ̀ tá ń sọ ìní ìsìn mo ti fẹ́ ṣe lẹ́kṣọ̀ tí ó fẹ́ tó 10 jù bẹ́ẹ̀ lọ lórí ẹ̀ látọdún 3 kódà láìpẹ́ wọ́n ti ń àrẹ́ǹjì afẹ́lọ tírìtì ẹ̀ lẹ́kọ̀ọ́ tó lẹ́lómi ò ní fẹ́ gbọ́ sójú àmọ́ kó ara fà tí ń sọ kókójú ẹ̀ kí rọ̀dọ̀ bọ́dọ̀ mi ó tó parí insha Allah. Naam, Ibn Taymiyyah ní la asla lahu fi kalamillah wala fi kalami rasulihi ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kò nípìnlẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó lọ́rọ̀ bẹ́ẹ̀ náà ni ò nípìnlẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ rẹ̀ tọ́lọ́run ọba rán in tí ò nípìnlẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó lọ́rọ̀ nú Al-Qur'ani rẹ̀ tí ò nípìnlẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ rẹ̀ táwọn fuqahau àtàwọn soliyun tí wọ́n wá change ẹ̀ kó ní bọ́lọ̀ ti gbé kalẹ̀ àtànẹ́bì táwọn èèyàn dẹ̀ ń tẹ̀lé wọn tí wọ́n tún bú ẹni tó fẹ́ dá wa padà sí bọ́lọ̀ wọn bá mi ti wí nígbà táwa kéré obìnrin èé kírun Eid obìnrin kìí lọ ìdì mọ́ṣáláṣí ni wó lọ tí wọ́n lọ ṣe náfílà gbàyàn bá kí ìdì tán nígbòóyá láwọn èèyàn rí ìmọ̀ yí pé wal yukhrijna al-awatiqa Ànábì tó bá dọjọ́ ìdù ni ó gbogbo ìran obìnrin láwọn tí wọ́n darúgbó ẹmú wọn dání wal huyyan kódà àwọn tí ń ṣe nǹkan oṣù ẹ má wọn náà dání lọ ìdì tí wọ́n bá dé ìdì ìrun ni wọn ò ní kí wal yash'adna kí n tẹ́ ń ṣe ń bẹ̀yẹn náà kẹjọ ṣe wadawatal muslimin gbogbo àdúwà tí wọ́n bá ṣe fáwọn mùsùlùmí mẹ́ káwọn náà lè pín bẹ́ẹ̀ ṣe sọ pé ní tí ń bá ń ṣe nǹkan oṣù gbọ́dọ̀ lọ́rìn àbíbọ̀júdì so ibi tá ti kúrò ní pé la asla lahu fi kalamillah wala fi kalami rasuli kò sí pìnlẹ̀ fún nínú ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni ò sí pìnlẹ̀ fún lọ́dọ̀ Ànábì gẹ́gẹ́ bí àfáwà Ibn Taymiyyah yìí sọ àfáwà ní ó ní fa inna Allaha subhanahu wa ta'ala samma fu'ila al-ibada fi waqtiha qada'an Ọlọ́run tó lọ́rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ìjọsìn tá ń ṣe lásìkò tọ́lọ́run gbé kalẹ̀ kọ̀dọ́wù ní máa ṣe kí ni ó ní máa lò léyìí tí ń túmọ̀ sí wípé àwọn àfóhùn fi kíhù ló ṣàkóbá fún túmọ̀ àdísù tó sọ pé nahidu ala ahdi rasulillah a máa ń ṣe nǹkan oṣù lójú ayé Ànábì lóòótọ́ nuhu marubi kọ̀dọ́ ṣìyàmì wọ́n dẹ̀ máa ń pa wá láṣẹ ká máa ṣe kí ni ó ká máa bá wọn gbààwẹ̀ lásìkò tá a bá ń ṣe nǹkan oṣù yẹn wala nuhu marubi bi salat wọ́n ní sọ tìrun fún wa àwẹ̀ nìkan ni wọ́n kìí ṣe pé wọ́n ń pa wọ́n láṣẹ pé kán lọ sọ léyìí tá bó ṣe ń bọ̀ bẹ́ẹ̀ láyé àwọn sàhábà àtàwọn tábàín náà nìyẹn nígbà táwọn fuqaha dé lẹ́yìn 100 ọdún 3 100 ọdún 4 náà ni ẹ̀mí kí ló mọ̀ pé lẹ́ẹ̀kan sí àgbékalẹ̀ wọn tí wọ́n gbé kalẹ̀ pélé ilẹ̀ àwọn ọmọ ẹlò òyìnbó yẹn ti sá fún mi terminology wọn bẹ́ẹ̀ pé tó wọ́dọ̀ àwọn àfó ní physics wọ́n ò ní terminology tí wọ́n lò lọ́dọ̀ wọn bọ́dọ̀ àwọn biology wọ́n ò ní terminology tí wọ́n bọ́dọ̀ àwọn ní geography wọ́n ò ní tí wọ́n bọ́dọ̀ àwọn ní medical wọ́n ò ní tí wọ́n terminology táwọn ilé ìgbé kalẹ̀ nínú courses lọ́dọ̀ wọn nù ní courses yẹn wá kó bá ń tọ́lọ̀ gbé kalẹ̀ fún gbogbo ọmọ rìn ènìyàn tó bá jẹ́ mùmínì. Ibn Taymiyyah wá ń sọ bẹ́ẹ̀ ó ní ó wá mú àyà wá náà Al-Qur'ani pé kama qala Allahu fil Jumu'ah gẹ́gẹ́ bọ́lọ̀ wọn bá ṣe sọ nínú Suratul Jumu'ah ìwọ náà lọ wò ó ní nínú àyà ẹlẹ́ẹ̀kẹwàá ó ní fa idha qudiyatis salat nígbàtẹ́ bá kírun yín tẹ́ kí tán ìyẹn ṣe pé ìbádà tán ń ṣe lọ́wọ́ ni tí wọ́n wá ti parí ẹ̀ là ń pè ní qada'u èyí tẹ́yìn ò ṣe lásìkò ni wọ́n ń pè ní kí ni ó hada'u Ibn Taymiyyah tún mú mi wá ó ní fa idha qadaytum manasikakum nígbàtẹ́ bá ṣe jọ́sìn yín tán yín tẹ́ bá wà ní Makkah Suratul Baqarah aya 266 àfáwá ní anna hadhini yaf'alani fil waqti méjèèjì tá kálẹ̀ yìí
àsìkò ẹ̀ gangan ni wọ́n ń ṣe yẹn ló fi já sí pé kọ̀dọ́wù lórúkọ tí ń jẹ́ kìí ṣe àdáwù. lọ́ọ̀ka Majmu'ul Fatawa Ibn Taymiyyah lọ́ọ̀ka volume 22 page 37 ó bọ̀rọ̀ yìí mẹ́ ó rí pé mi ò ṣáhun bí tó ti bá. wal qada'u fi lughatil arabi tàbá padà sínú èdè Lárúbáwá gangan tá ń pè ní qada'u ń bẹ̀ huwa ikmalu shay wa itmamuhu òun náà ni tá a ṣe lásìkò ẹ̀ tá a parí ẹ̀ nínú èdè Lárúbáwá kama qala ta'ala gẹ́gẹ́ bọ́lọ́n ti sọ́nà al-Qur'an tá a bá lọ ka al-Qur'an suratu Fussilat ayé ẹlẹ́ẹ̀kejìlá ọlọ́ni faqadahunna sab'a samawati qadahunna ń bẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run dá sánmọ̀ méjèèje ṣọmọ̀pọ̀ ti ṣe ó ti parí ẹ̀ faqadahunna Ọlọ́run ṣe ó parí ẹ̀ sab'a samawati sánmọ̀ méje yẹn níbìkan yóò ní fi yawmayni láàrin ọjọ́ méjì. ìtumọ̀ rẹ̀ ní pé akmalahunna wa atammahunna ó ṣe ó parí ẹ̀ ọ̀pọ̀ iṣẹ́ tó ń ṣe tó parí náà ń pè ní qada. ó ní faman fa'ala al-ibadata kamilatan faqad qadaha ẹni bá ń ṣe ìjọsìn lásìkò rẹ̀ tó ṣe parí òun ni wọ́n ń pè ní qada'u. in fa'alaha fi waqtiha tó bá ṣe sásìkò rẹ̀ ó ń torí pọ́lọ̀ tó sọ fún anú al-Qur'ani pé wa anikum baynahum bima anzala Allah wa la tattabi' ahwa'ahum Ọlọ́run ní tọ́lọ́run bá sọ̀kalẹ̀ náà Al-Qur'ani kí ànábì máa fi bá wọn sọ̀rọ̀ má tẹ̀lé fẹ́nu wọn. wá jẹ́ ń padà síbi àdísù tí mo ti lọ ọ̀kẹ́ mo tó yá ilé ìkalẹ̀ fún bóyá làákàyè ẹlòmíì Ọlọ́run ó tún sílẹ̀kùn bí tí wọ́n ti sí torí pọ́lọ̀ sọ fún anú al-Qur'an nínú súrátù ó dà pé súrátù Muhammad náà ló fẹ́ wà tí ń bá ní ṣìwí ó ní afala yatadabbaruna al-Qur'ana kí ló dé tẹ̀lé máa wòye sọ́rọ̀ al-Qur'an am ala qulubin aqfaluha àbí làákàyè tẹ́yìn ń gbọ́ Kùránì yẹn sí ṣé wọ́n ti tì í lágàdàgodo ni ṣé wọ́n ti lọ́ọ̀kì ẹ̀ ni tẹ́ẹ̀ fi nílé wòye sí Ọlọ́run ló ń fẹ́ ká wòye débi kó ní law kana min indi ghayrillah tó bá yẹ kó bá wá látọ̀dọ̀ Ọlọ́run ni lawajadu fi ikhtilafan kathira ẹ bá máa rí tí ó máa takora wọn ọ̀rọ̀ Ọlọ́run ò takora wọn àwọn àfáà ló tó wá ń fi orí ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n fi ń gbára wọn. kò sí bí nǹkan ṣe lè pẹ́ tó láwùjọ wa káwá ní nítorí pé ó ti pẹ́ ní náà ká fílẹ̀ bẹ́ẹ̀ rárá. ẹni bá ń sọ ẹni bá fẹ́ kó gbọ́ ẹni bá sì fẹ́ kó gbà kódà bí yóò bá máa bú mi lórí ẹ̀ ìmọ̀ tẹnu mọ́ torí pò dòdó ni àwọn náà sì lè sọ pé tí mò ń rí kò sí nínú gbogbo àwọn tí wọ́n ń jáde yẹn tó lè sọ pé báyìí kọ́ kọjá pé ẹlòmí ò kàn ní gbọ́ fídíò yóò kàn gbọ́ bí tẹ́nìkan gé yóò kàn ní astaghfirullah irú ọ̀rọ̀ burúkú eléyìí yóò wá máa ṣe pẹ̀lú passion. à ń sọ̀rọ̀ kí nǹkan lọ bó ti yẹ ó lọ òun wà passionate pẹ̀lú ẹ̀ ìyẹn túmọ̀ sí pé that is abnormality. ó ná màmọ́ ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni ń wo fíìmù tó wá gbàgbé pé eré ni wọ́n ń ṣe láti fi dá àwọn èèyàn lára yá. mọ́tò kan wá ń sáré bọ̀ ló bá gbá ẹni yẹn pò ní wọ́n bá bú sẹ́wọ́ pé ó ti kú ó ti ń ya wèrè bọ̀ díẹ̀díẹ̀ ó sì lè mọ̀ torí pé mental disorder ni nǹkan tí ń ṣe ẹ́ tó bá tètè wá rú ẹ̀ kó gbé kúrò lára ẹni yẹn lè padà ya wèrè lọ́jọ́ wájú. bó ṣe rí mò ń sọ yẹn o wọ́n eré náà ń ṣe o kìí ṣe reality o ìwọ wá sọ di reality ló wá ń ké Man U na City ìwọ wá jẹun ó ti ń ya wèrè bọ̀ díẹ̀díẹ̀ wọ́n fò ń jẹ lọ ó jẹ́ ó wá lọlé ọtí ó wá mú rẹ̀ ẹgbẹ́. that is abnormality. nǹkan tí ń ṣọpọlọ ẹ tó ráwọn ọmọ Man U yẹn náà tí wọ́n lù sí yẹn wọ́n ní torí ẹ̀ má jẹun láwọn tí wọ́n jẹ́ pléyà gangan wọ́n sì ní torí ẹ̀ má mú ìwọ wá jókòó sílé ó ní kọ́bọ̀ tó fẹ́ gbà ó tún náà owó ààrẹ ó ní tí wọ́n fẹ́ fún ẹ mẹ́ ó wà tún síkì ọ̀sẹ̀ kan torí pé ṣe àbí Man U lose. that is abnormality. ìwọ náà lè jáwèrè at any time tí nǹkan yẹn bá ń continue bẹ́ẹ̀ torí pé ìyẹn lẹ́ẹ̀fì pé wọ́n gbá bọ́ọ̀lù tán gbà míì
ẹlòmí ó torí pé tíìmù ó lùsì yóò dẹ̀ wá mọ́tò ẹ gbọ́ pé ó wà wọ àárín àwọn èèyàn látara àbànújẹ́ àti frustration yóò dẹ̀ pa àwọn èèyàn ṣẹ́ nìyẹn ná màmá. Ó lè máa fi passion sínú tí wọ́n máa lò knowledge fún kó wá máa wà passion pẹ̀lú ẹ̀ kó máa ṣépè fáwọn èèyàn kó máa sọ̀rọ̀ òdì sí wọn kó máa sọ̀rọ̀ ìbànújẹ́ sí wọn kó wá máa bà personality wọn jẹ́ pé ara àwọn ẹni òfò wọ́n fẹ́ dà Islam rú ni ó dá èyí táwọn fuqahawu àtàwọn usuliyun náà yìí táwọn ṣe lọ kọjá yìí ìwọ ò ṣe ṣépè fáwọn àwọn sì ni wọ́n ń tẹ̀lé. Ìyẹn túmọ̀ sí pé ṣọ́ pé àtijọ́ gbọ́ yé nìsín àwọn ará Jésù ànẹ́bì tọ̀kẹ́ mi ò tí ì lọ pé kọ̀dọ́wà àti àdáwò ni mo tún explain níwọ̀nba mi ò tí ì lọ pé ọ̀nà tọ́lọ̀ tí wá lọ kọ̀dọ́wù náà Al-Qur'an mo ní 60 times lọ́lọ́wọ́ gbogbo ibi tó sì wà náà Al-Qur'an ní ìtumọ̀ 14 ní ń bẹ fún. So ìyẹn fi hàn pé anna Muhammad ibi á parí ẹ̀ sínú ni ó wá ní man aftara fi Ramadan fi ghayri rukhsatin allati rakhasaha Allah lam yaqud anhu siyamu ad-dahri kullihi wa in samahu. Ànábì ní man aftara fi Ramadan ẹnikẹ́ni tó bá kọ̀ jálẹ̀ tóun náà ń jẹ tí mu tí ó gba àwẹ̀ fi Ramadan nínú oṣù Ramadan min ghairi rukhsatin allati rakhasa Allahu tí ó sí nínú àwọn tọ́lọ̀ mójú kúrò fún tí ó sínú àwọn tí Ọlọ́run ṣàmójú ó kúrò fún ní tìtorí kí wọ́n lè bá rí dẹ̀rùn kalmusafiri gẹ́gẹ́ bí arìnrìn àjò walmaridi gẹ́gẹ́ bí aláàrẹ̀ àwọn èèyàn wọn ó dá tí wọ́n padà àwọn walladhina yutiqunahu àwọn ò ní dá tí wọ́n padà rárá àwọn tí wọ́n lágbára àti gbá rárá bóyá látara pé wọ́n ti dògbó inú ti lọ wọ́n lè ṣe kán mọ́ máa wá nǹkan kan jẹ wọ́n ti dọmọdé fìdíyàtò tọ̀hámù mìsìkíní àwọn tí wọ́n bá jọ mọ́ wọn wọ́n máa bá bàbá wọn fóúnjẹ ṣe sàárà fáwọn tí ó ní tí wọ́n lè jẹ tí wọ́n lè mú ṣọ̀páwọn èèyàn ò lè dáwẹ̀ padà mọ́ tó ráfà kan sọ wípé nígbà Ọlọ́run ní wà ń tàṣúmú kán gbà ìyún olólóore jù àfáà ní kan padà wá sán ni ṣé àwọn tí ò lè dáwẹ̀ mọ́ yẹn ṣáwọn náà padà wá sán ní Kùránì Ọlọ́run ní máa fi yéèyàn o in tó sì fi máa yé kó wá fíìdì kó wá yàtọ̀ ibi Al-Kùránì ní tẹlòmí kátù nǹkan tẹlòmí ẹlòmí kó ṣe wá sí ni fáwọn èèyàn bẹ́ẹ̀ bá béèrè ìbéèrè lọ́dọ̀ rẹ̀ ẹ sọ́dá láìmọ̀kan òun náà wá nímọ̀ wá rẹ̀ yóò kọ máa dáhùn ìbéèrè ni ẹlòmí ò lè ó mọ kéwú ó mẹ́tì fún tẹ̀dọ̀ àmẹ́ tó bá dìbí kí wọ́n máa béèrè ìbéèrè ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run òfin rán Ọlọ́run sì kò papọ̀ fẹ́ lómi yóò máa wá sí ṣe yóò bá ti ń dáhùn béèrè kò sì ní jẹ́ múfútí tọ́lọ́run ló mọ̀ àwọn múfútí tí wọ́n lè ní wọ́n ní ìfùtáhù kankan tí wọ́n lè mú wá tọ́rọ bá dàrú tó bá dẹ́lẹ̀ ọ̀pọ̀ àwọn tá ń pè ní múfútáhù bí àṣà àfáà kan níwò àbí àfáà ṣáráàfù ó ní múfútí gbogbo wọn á di múfútáhù wọ́n wá múfútá láìsí ẹ̀ wàláhì kò sí rọ́nù tó sọ ó kàn dàbí àwàdà ni wọ́n mú fúta láìsí ẹ̀ lóòótọ́ tó rẹ́lòmí ẹ̀ lè béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ kó yanjú ẹ̀ tó bá délẹ̀ yóò sáni tó bá wọnú ẹ̀ yóò kàbùkù Ọlọ́run fẹ́ lómi lẹ́bùn rẹ̀ kò sí nídìí kó jẹ mufti Ọlọ́run ò fẹ́ lómi lẹ́bùn rẹ̀ òun kàn wá mufti pẹ̀lú tipátipá ó sì jẹ́ wọ́n wá kàn máa kí mufti ìtòhun ó kàn máa ṣe lára mufti nù ni ẹ wá ní rí ìfùtáhù kan tẹ́ni yóò máa dá ó lẹ́lómi yóò wà lórí mímbàrí yóò máa ṣe kátikàtí yóò lọ múfútí iṣẹ́ sí múfútí gbọ́dọ̀ jẹ́ ní ara rẹ̀ balẹ̀ múfútí ò gbọ́dọ̀ jọ lẹ́tẹ̀
Mufti ò gbọ́dọ̀ jẹ́ ni tí ó máa wo ìdájọ́ ẹ̀sìn nítorí pé ẹnìkan ṣẹ̀mí. Ó gbọ́ ẹnìkan ṣẹ̀mí mo fẹ́ dá sẹ̀ríà fún kó wá da ojú ọ̀rọ̀ rú. Dandan sì kọ́ ni kó jẹ́ mufti ní ó dájọ́ ẹ̀sìn. Mufti lè béèrè lọ́dọ̀ àwọn èèyàn kán mẹ́rí wọn wá, kán mẹ́rí wọn wá, kán mẹ́rí wọn wá, tó bá wá rí kó wá buwọ́lù pé èyí tó dáa jù rèé tí mufti fọwọ́ sí. Ṣé o mọ̀ pé òun náà ló ṣe kí ni o, òun ló fara mọ́ dájọ́. Dandan kọ́ ni kó jásí pé òun ni ó sọ̀rọ̀. A kàn ní mufti tó pọ̀ ni wọ́n ní tó ń jẹ́ ìftáhù, wọ́n lè dá sọ́rọ̀ ẹ̀sìn kó yanjú. Ẹlòmí lè ṣe wáàsí, èmi lè ṣe jàgídíjàgan, èmi lè ṣe bí kírímínà, èmi lè ṣe bí tọ́ọ̀gì. Láàyè tí ẹ̀ náà mufti lòun náà, òun náà máa mufti yóò sì máa ṣe muftáhù lórí mẹ́mbàrí ẹ̀. Ànábì ní mingeri rókúsọ̀tí láì ṣàmójúkú òfin allati rakhasa Allah tó lóhun fúnra rẹ̀ ṣàmójúkúrò ẹ̀ bó ti ṣàmójúkúrò fún al-musafir al-marid ṣọ́gbọ́ alladhi na yutikunahu. Àwọn yutikunahu kan wà jẹ́ pé wọ́n lè gba àwẹ̀ tí wọ́n fi kú mọ́, ààrẹ ò lè ṣe wọ́n sì ní dágbèsè rẹ̀ padà, wọ́n kàn máa fún yẹn lóúnjẹ ní àwọn yẹn wà. Ó kìí jẹ́ ń fún ẹ lápèjúwe kan, ẹni ó wọ kọ́mà lọ́dún méje, ẹni ó wọ kọ́mà lọ́dún mẹ́jọ, ṣe yóò wá gbààwẹ̀ ọdún méje ni? Gbogbo àwọn àyàwó wa ẹlòmíà ni wo àwẹ̀kẹ̀ aláwẹ̀ obìnrin ò ń pè, kò sí ń pè náà nù torí wọn nígbà padà. Ibi mo fẹ́ parí ọ̀rọ̀ mi sí lónìí, àdísù ni ó ní wọ̀lẹ́mí yápẹ́dì áníhù síyámù dáárì, kó fi gbogbo ògbésí ayé rẹ̀ gba àwẹ̀. Èyí tí ó gbà nínú rọmọdọ́ọ̀nù láyé ń ṣe pọ́lọ́n ló fún láyé kó má gbà yẹn, gbogbo tó bá gbà yẹn ò lè gbé, kò sí lè ká. Àdísù yìí ó wà nùsù Abu Dawud gbà wá, Ibn Majah àti Tirmidhi. Àdísù yìí al-Imam al-Bukhari wá gbà wá, ibẹ̀ mo fẹ́ parí ẹ̀ sí lónìí kó tó wá dọ̀la. Nínú Sahihu wọn wọ́n jẹ́nu àwọn ta'liq tá bá lọ ka volume 2 683 nígbà táwọn fẹ́ lọ́nú àdísì yẹn wọ́n mú wá bí shighati tamrid gẹ́gẹ́ bí aláàrẹ̀. An Abi Hurayrata radiyallahu anhu wọ́n dá Ànábì sọ wípé man aftara yawman, ẹnikẹ́ni tó ti tó àwẹ̀ gbà ó wá fàwẹ̀ ọjọ́ kan lẹ́kò gbá min Ramadan, nínú oṣù Ramadan gangan, min ghayri udhrin wala maradin, tí Ọlọ́run ò fún láwàwí kò sì ṣàárẹ̀. Àfáà mi ò gbọ́ àwáwí nínú Ramadan yẹn ni pé ó wà nínú ìrìn àjò kò lágbára rẹ̀, àwáwí ni pé ń ṣàárẹ̀, àwáwí ni pé oyún tó ní àwọn dókítà ní kò gbọdọ̀ gbàwẹ̀, àwáwí ni wípé àsìkò tí ń tọ́mọ wọ́n ní kó máa jẹun dáadáa torí pé ọmọ yẹn náà fún rẹ̀ nígbà tí wọ́n bí ọmọ inú ìgò ni. Èmi lábúrò tó ṣẹ̀ṣẹ̀ bímọ ní ìsìn tó sì ń gbàwẹ̀ tí ò dá láàmú nígbà agbára rẹ̀ gbé. Ìyíhun lọ́lọ́run wá ń sọ pé ẹ má torí pé amójú kúrò yẹn o, wa anta sumu, tẹ́ bá lágbára ẹ̀ tẹ́ sì wà láwọn kàndíṣẹ̀ yẹn kẹgbà khairul lakum, olóore fún yín ju kẹ mọ́ gbà lọ, kẹwàá ní ṣèbọ́lọ̀ mójú kúrò fún wa nígbàtẹ́ lágbára àti gbà, àmọ́ ẹ wà nínú pọ́lọ̀ mójú kúrò. Ìyíwọ̀n ṣe pọ́lọ̀ ní kan padà wá san padà khairul lakum, àfáà tó sọ yín fún rẹ̀ tútukútù ni. Ó wá ní mingeri udhirin wala maradi, Ọlọ́run ò fún láwáwí tó wá látọ̀dọ̀ Ọlọ́run pé wala maradi, kò dẹ̀ sáré nínú Ramadan yìí. Ó ní lam yaqdi siyamu dahari wa in samahu, tó bá fi gbogbo ayé tí ó lò tí ó fi gba àwẹ̀ kò ní gbé àwẹ̀ tí ó gbà nínú Ramadan yẹn.
yẹ pé ní tó lè mú ẹ mọ́ gbààwẹ̀ Ramadan ni wípé Ọlọ́run ló fún ẹ ní àwáwí kan kí Ànábì kan ní ó fún yàn láwáwí. Àfáàní níbẹ̀ yẹn lẹ̀mú yọ́kìdì yẹn ni pé bí máàna yẹ́jìzì. Yẹ́jìzì wù ní pé kò lè tó fún, kò lè káàwẹ̀ ẹyọkan yẹn kó fi gbogbo ayé rẹ̀ gbààwẹ̀, kò ní hàn ẹyọkan yẹn ó kó bá. Ṣe ìpọ́lọ̀ mọ́jọ kó bá wa. Wá yàwó bóyá mo tún lè fi Masha Allah jẹ́ òdọ̀lá káwà tẹ̀síwájú. Mo fẹ́ràn ká máa bá lọ báyìí ká máa ṣílá káyà àwọn ayé, káwọn yẹn náà máa jáde ká máa ṣàlàyé, ká máa ní kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Káwa náà tún máa ṣàlàyé kó rí bẹ́ẹ̀, báyìí ló ti rí, báyìí ló ti rí. Ẹni Ọlọ́run bá fẹ́ là yóò là. Ọ̀rọ̀ àwọn àgbàlagbà ń gbà táwa kékeré ni wọ́n ní ta ìwé òsín o, ta ìgbọ́bùn ṣe, agbọ́n má gbà lógún ohun tí ó jẹ ká, agbọ́n má gbà lógún ohun tí ó jẹ ká, ta ìwé òsín o, ta ìgbọ́bùn ṣe, mi ò wí kò sí mbẹ̀ mọ́, ta ìgbọ́ pírọ́blẹ́mù ti ẹnu ni, àmọ́ agbọ́n má gbà lógún tí ó jẹ ká o, agbọ́n má gbà lógún ohun tí ó jẹ ká, ta ìwé òsín o, lágbájá ò wí kò sí yẹn lọ́rùn. Kílẹ̀ tó gbọ́ ìdí báyìí ni kò sí lọ́dọ̀ Ọlọ́run. Agbọ́n má gbà lógún ohun tí ó jẹ ká, agbọ́n má gbà lógún ohun tí ó jẹ ká. Wọ́n á tún máa kọ́ wákà kan náà, wọ́n ní àìkọ́ni lẹ́sìn kó dẹjọ́. Àìkọ́ni lẹ́sìn kó dẹjọ́. Tagbọ́n má gbà lógún ohun tí ó jẹ̀bi, tagbọ́n má gbà lógún bódọ̀lá, àìkọ́ni lẹ́sìn kò dẹjọ́, ta ìwé òsín, ta ìgbọ́bùn ṣe, agbọ́n má gbà lógún tí ó jẹ ká. Bí ọ̀rọ̀ wá ń gúnlẹ̀ sí ni wípé ìtumọ̀ àdísì yẹn kìí ṣe wípé à ń gbààwẹ̀, à ń ṣe nǹkan oṣù lójú ayé Ànábì. Ìtumọ̀ rẹ̀ kọ́ ni pé lámúnù hùmárù bí kọ́dọ̀ wọ́n nínú hùmárù bí kọ́dọ̀ ìṣìyàmì. Àwọn a máa tú pé wọ́n máa ń pa wá láṣẹ ká san padà. Èyí tó yẹ kí wọ́n sọ pé wọ́n pa wá láṣẹ ká máa gbà á. Lásìkò Rọ̀mọ̀dọ́nù yẹn tòun ti bá ti ń ṣe nǹkan oṣù nì. Wọ́lámúnù hùmárù èyí tí wọ́n ń pa wá láṣẹ rẹ̀ náà ni ìrun kíkí. Torí pé kọ̀dọ́wù tí wọ́n ń lò yẹn ibi Ọlọ́run bá lò nǹkan rẹ̀ sínú tánàbí lò sí nìyẹn, a sì máa wọn ibi tánàbí ti lò wá lọ́la àtàwọn àyà míì tọ́lọ́run ti lò. Eléyìí náà kọ́lọ́run jẹ́ ó ṣe wá láǹfààní, ẹni tí ń sọ, ẹni tí ń wí àtàwọn tí ń gbọ́ nínú ayé, nínú ìlú, láàrin ìjókòó Ọlọ́run bá wa ṣeré fún ní kálukú. La ilaha illallah, subhanallah, wa bihamdihi, subhanallah, subhanallah, wa bihamdihi, subhanallah. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. Rabbana afrigh alayna sabran وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Bàbá Abdul Markaz lápọ́já kùn ní láàfíà, àlékún àláfíà tẹ̀bí gígùn, àti gbogbo àwọn òbí wa tí wọ́n kù láyé àtàwọn àfáà wa àtàwọn olólùfẹ́ wa, àwọn tí wọ́n ń ṣe bàbá fún wa tí wọ́n fi wá lẹ́gbà kankan, gbogbo wọn la ṣàdúrà fún. Bismillahir Rahmanir Rahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. Wa in tawallaw faqul hasbiyallah لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. أو أنا بسم الله الرحمن الرحيم.
إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف وتم بلوري عليه ọlọ́mọba wọn kó bá fún wọn lálàáfíà wọ́n pa tọrọ fún wọn má fà sàn ṣàwá náà gbogbo àwọn ẹ̀wọ̀n pa yìí ń bọ̀ wá sọ lórí fawaidu siyami o àwọn fawaidu sọ àwọn àǹfààní tí jẹ́ tàlàáfíà téèyàn lè rí lára àwẹ̀ ó ṣe é ṣe ká mẹ́nu bà lọ́la bí ò bá dẹ̀jọ́ la yóò padà máa jẹ́ kẹ́lẹ̀ mọ́ bí bá ṣe ń sọ́nà àwọn táǹpẹ́ǹdì yẹn náà àgbàgbé ẹ̀ kọ́lọ̀ kó kún wa lọ́wọ́ kó ṣe dáadáa fún wa kó gbọ́rọ̀ wá sẹ́sọ̀ gbogbo àwọn tí wọ́n wà nílé ìwòsàn tí wọ́n ń rọbí ìbáàjẹ́lẹ̀ alágbo Ọlọ́run jẹ́ ó bọ́ sí rọrùn fún wọn wọ́n lápá àtọrọ fún wọn gbogbo ọjọ́ tó bá kún àwa náà Ọlọ́run jẹ́ ó máa bọ́ sí rọrùn gbogbo àwọn èèyàn wa náà tí wọ́n ń béèrè àánú Ọlọ́run pé Ọlọ́run dákun dá wa lóhùn má dojú ti wá àwa náà ń kírun à ń gbààwẹ̀ à ń ṣe tiẹ̀ má jọ bú wa pé ṣó tán di yín Ọlọ́run bá wa fún wọn lọ́mọ kó bá wa dá wọn lóhùn gbogbo tí kò wá ń béèrè Ọlọ́run bá wa ṣe fún ṣe tàwa náà fún wa o má dojú ti wá o wọ́n láà pé èyí tí mò ń ṣe yìí tó bá yẹ pé mò ń ṣe nítorí tìwọ Ọlọ́run mò ń ṣe nítorí òdodo mò ń ṣe rí nítorí àmọ̀dájú tí mi ò ṣe torí káyé lè gbọ́ mi tí mi ò ṣe torí káyé lè mọ̀ mí tí mi ò ṣe torí kó dájú pé kí n lè rí nǹkan kan kọjá àánú Ọlọ́run ṣàánú èmi náà kó dé mi náà lóhùn kó gbọ́rọ̀ tèmi náà sẹ́sọ̀ kó gbọ́rọ̀ tó ní kálukú wa náà sẹ́sọ̀ àtàwọn tí wọ́n dára pọ̀ mọ́ wa lójú amóhùnmáwòrán àtàwọn tí ó máa wò àtàwọn tí ó máa ṣí ẹrẹ̀ àtàwọn alátakò àtàwọn tí ní ó máa bí àtẹni tí ó máa ṣépè àtẹni tí ó máa béèbú Ọlọ́run bá wa ṣíjú àánú gbogbo wọn kó ṣàánú àwa náà gbogbo wọn tó wà ní diaspora nínú àwọn ọmọ ìyá wa Ọlọ́run bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ gbogbo wa náà tá ń dà ní ẹ̀fọ́ wa náà fẹ́ débẹ̀ Ọlọ́run dákun jẹ́ ó bọ́ sí rọrùn fún wa má jẹ́ ó bọ́ sí nira gbogbo àwọn tá ń ṣàdúrà fún nínú àwọn ọmọ ìyá wa Ọlọ́run bá wa ṣàánú fún wa ọmọ wa kan Ọlọ́run bá wa ṣàánú ẹ̀ gbogbo ìdààmú tí ẹ jẹ́ kéèyàn aráyé gbé nírọ̀rùn Ọlọ́run bá wa yọ kó nú ayé ẹ̀ kó yọ kó nú ayé tiwa náà la ilaha illallah suratul kawthar bismillahir rahmanir rahim a'tainakal kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin ma ṣe ilá ṣe máa